Ipa tí òbí ń kó, ipa pàtàkì ni. Ìgbà àkọ́kọ́ òbí ni ló jẹ́ àkọ́kọ́ tíṣà ilé kó tó dàgbà. Nítorí ọmọ tí ò bá ti lóbìí ó wà jọ́búlẹ́ẹ̀sì. Kí nìdí ni pé kò ní rí olùtọ́sọ́nà. Òbí ni igbákejì Ọlọ́run nípa ìgbésí ayé ọmọ. Ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ipa tóbi ń kó lórí ọmọ kò kéré, a sì lè sọ tán. Ipa tóbi ń kó pọ̀ láti kékeré. So number one, for example, bí obìnrin, òbí ní láti mójútó ọmọ dáadáa. Òbí òun ni igbákejì Ọlọ́run nípa ìgbésí ayé ọmọ. Tó bá ti lóbìí, tó bá fẹ́ gbégbèsè kan lọ́nà tí ò tọ́, òbí á fà á pè é ṣàkíyèsí pé wá wo ọmọ yìí, òun fi Mùhámà bẹ̀ ọ́, má lọ báyẹn, báyìí ni kó lọ, báyìí ni kó lọ. Tọ́lọ́run bá wá kẹ́ ọmọ náà, tó bá ṣe lọ́mọ alálùbáríkà wá látọ̀dọ̀ rẹ̀, á ní tẹríba, á tẹ́tí láti gbọ́ gbólóhùn yẹn. So á dẹ̀ máa mú gbólóhùn yẹn lò. Tó bá tiẹ̀ kàwé, á máa fi gbólóhùn yẹn, á fi máa àjọ́sí ìwé. Ní gbogbo ọ̀nà ni òbí fi kópa lórí ọmọ. Tó bá ń là á lọ́yẹ̀ pé tó ń fi ọ̀nà hàn ìtumọ̀ pé ó là á lọ́yẹ̀ nìyẹn, òwe ni mo fi kún láàrin yẹn. Tó bá ń lọ nípa bẹ́ẹ̀ ni mámì mi sọ, báyìí ni dádì mi fi hàn mí, jẹ́ kémi náà gbégbèsè báyìí. Ṣó mọ̀ pé ó di mẹ́ta báyẹn, nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá wá kọ̀ǹkúdù lé lórí, ó ní ìyàtọ̀ fún ẹni tí ò ní kankan tàbí ẹni tó ní tí ò gbàgbọ́, tí ò gbà wọ́n gbọ́, tí ò lọ nípasẹ̀ ti àwọn òbí yẹn. Mo tún rìpíìtì ègé, òbí ni igbákejì Ọlọ́run fún ọmọ tí Ọlọ́run bá ní kó wá sílé ayé, tánàbí bá rán wáyé sallallahu alaihi wasallam. Tó bá ti rí bẹ́ẹ̀, tó bá ti nítẹríba, tó dẹ̀ gbọ́ ìtọ́sọ́nà yẹn nípa ìgbésí ayé rẹ̀, kò ní ṣìnà. Then tí Sátánì bá tiẹ̀ máa jẹ ogún nínú ìrìn àjò rẹ̀, tó bá ti ń lo àdíà yẹn ní ẹ̀kọ́ táwọn òbí kọ pẹ̀lú àdúrà, ó bọ́ lọ́wọ́ ewu yẹn. Ṣùgbọ́n ọmọ tó bá ti lòdì sí ìlànà tẹ́ ẹ béèrè yìí, tí ò lọ nípa ẹ̀, tí ò lọ nípa ẹ̀kọ́ òbí, tí ò lọ nípa ẹ̀kọ́ ọpọlọ tòwé, tí ò lọ nípa ìlànà tànábì Mùhámà sallallahu alaihi wasallam tàbí kìrìsìtẹ́nì ni, tí ò lọ nípa ìgbàgbọ́, ó jọ́búlẹ́ẹ̀sì nìyẹn. Tí Ọlọ́run mú jẹ́ ká jọ́búlẹ́ẹ̀sì. Nípa tí mo sọ, òbí ó yẹ kó jẹ́ àpẹẹrẹ rere, ìwà dáadáa ó yẹ kó fi lọ́lẹ̀ fún ọmọ, kó fi ọ̀rọ̀ Ọlọ́run bọ, the fear of God. Then kó sì dúró lórí òtítọ́, kó má máa parọ́. Tó bá parọ́, ọmọ náà yóò máa parọ́. Ó yẹ kó fi òtítọ́ lélẹ̀. Tí òbí ó yẹ kó fi àpẹẹrẹ rere lélẹ̀ láti bẹ̀rẹ̀. Tí ọmọ ó yẹ kó sanwó ọmọ iléèwé, kó sì máa mọ́nítọ̀ rẹ̀. Tó bá ti skul dé, ó yẹ kó yẹ ìwé rẹ̀ wò, kí ni wọ́n kọ, kó sì yẹ̀ wò, kó jẹ́ kó ṣe assignment ẹ̀ nígbà gbogbo. Òun náà mo sọ pé ó yẹ kí òbí ó fi àpẹẹrẹ rere lélẹ̀, kó sì jẹ́ ẹni tó jẹ́ pé kó máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ dáadáa, kó bẹ̀rù Ọlọ́run, kó máa fi òtítọ́ lélẹ̀. Tó bá rí funfun, kó pè ní funfun, kó má pè ní dúdú fún ọmọ. Níbi tí àwọn ọmọ máa ti kọ́ ìkọkúkọ láti ọwọ́ òbí nìyẹn. Àwọn òbí tí wọ́n hùwà tí ò dáa, ó yẹ kí ìwà wọn padà. Ìgbọ́ pé ní òun ni àwọn ọmọ máa tẹ̀lé, ìwà òbí ni àwọn ọmọ yóò máa hàn lọ́jọ́ ayé ọmọ lọ́jọ́ iwájú. So wọ́n máa fi àpẹẹrẹ rere lélẹ̀ fún àwọn ọmọ. Tó jẹ́ pé ní ilé ní nǹkan ó ti wọ́. Àwọn òbí tí wọ́n bá fi àpẹẹrẹ lélẹ̀, ọmọ kò ní sákò ní àpẹẹrẹ rere tí wọ́n fi lélẹ̀. Ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ òbí láti kékeré yóò máa wá òrìjó fún àwọn ọmọ, níbi tí nǹkan ti máa bàjẹ́ nìyẹn.
Ọ̀rìjó ni ó máa wá, á lọ sanwó àwọn sùkúù private school tó jẹ́ pé ní wọ́n ní fi àpẹẹrẹ rere lélẹ̀, Ọ̀rìjó ni wọ́n máa wá káàkiri lẹ́gbẹ̀ẹ́ tí àwọn ọmọ bá ti fẹ́ yún bẹ̀rẹ̀ sẹ́ẹ̀mà. Then two, àwọn ọmọ ó lè jẹ́ pé ní ó lè mú nǹkan wálé, ó lè gbé mọ́tò wá, ọ̀ ní bèrè níbi bó ṣe rí mọ́tò, ìyá inú yóò dùn ṣe pé ní tí ò dáa nìyẹn. Òun ló jẹ́ kí gbogbo àwọn ọmọ ní ìsín ìwàkuwà ni wọ́n wù nítorí àwọn òbí àpẹẹrẹ rere wọn àfi lélẹ̀ fún. Ipa tóbi ń kó nínú ayé ọmọ pọ̀ o, because a lot, especially this time, because tẹ́ bá wo at birth wọ́n fi wọ primary school, wọ́n fi wọ secondary school, kò easy brother. To be a parent is not easy, honestly, because tí tọmọ tí ó bá sùn lóru sóbi lè sùn, òbí ò lè sùn, ó ní tọmọ yóò fi sùn ní tí sẹ́mọ yóò fi sùn, ìyẹn tún kéré nu, ìyẹn tún kéré. Níbi kúbi kówó jọ pé in the next 5 days o, the next 6 days o, àfọwọ́ ìṣe nǹkan yìí ní tọ́mọ ó gbìdá tí lè mọ ẹgbọ́n ọ̀nà tán. Tọ́mọ tó bá fẹsẹ̀ lélẹ̀ tí bá tún lọ sí school, sówó school lẹ́fẹ̀ẹ́ sọ ni, sówó clothing lẹ́fẹ̀ẹ́ sọ ni, sówó oúnjẹ lẹ́fẹ̀ẹ́ sọ ni. Nípa tó bí n kó lórí ọmọ kò kéré, a sì lè sọ tán. Ọlọ́run kó bá wa gbé. Ipa tóbi ń kó pọ̀ láti kékeré. So number one, for example, bí obìnrin, òbí ní láti mójútó ọmọ dáadáa. Ìzẹ́dá kí ọlọ́mọ ọmọ in school because of molesting or raping. So from there náà, tó wọ́n bá délé, kéèyàn mọ bó ṣe ń hùwà sí ní school àti bó ṣe ń ṣe ní ilé. So wọ́n dẹ̀ ní àkọ́rí ìtàn àwọn Yorùbá bó ṣe sọ bó ṣe pa lówe pé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde, ìwà tọ́mọ bá hù nílé ló máa hùwà tó bá dé school. So and then náà kéèyàn dẹ̀ máa mọ̀, kéèyàn máa bi àwọn teacher léèrè pé báwo lọmọ ẹ̀ ṣe ń ṣe sí wọn environment tọ́mọ bá belong sí, ó tún máa ń determine náà lórí ọmọ. So for example nísìnyí, èmi báyìí nísìnyí mo níyà bọ̀ mi ò ní bàbá. So àti kékeré náà ti rọra ń tọ́jú wa títí dájọ́ àfìdé. So àwọn environment tá a belong sí, so and then tá a belong sí, àwọn environment tá a ṣe sí, a rí pé nǹkan báyìí dá, nǹkan báyìí kò dáa. So ìgbà tẹ́mi náà dàtún sí marry tí mo bí ọmọ obìnrin, so àwọn tí mistake tèmi náà fọ́ọ̀sì, èmi náà gbọ́dọ̀ jẹ́ kí ọmọ tèmi náà ṣe kí ni kó fọ́ọ̀sì bẹ́ẹ̀. So ìdẹ́mi kan tó lè sọ láàrin ẹni pé tí wọ́n bá ti pé bí age of 12, 13, 14 lọ́wọ́ pọ̀ Dubai yẹn dé 20, èèyàn need láti máa monitor ọmọ, either a boy or a girl, because nísìnyí number one, environment, personal interest ọmọ gangan. So ilé ntí ntọ́mọ gan bá nílé, so ntọ́mọ bá nílé ló máa determine tó máa wù wọ́n ta, and then environment tó bá tún wà ń ta náà á tún determine ìwà tó tún máa wù ń bẹ̀ láti fi mọ irú ọ̀rẹ́ tí a kó. So Ọlọ́run akọ àmọ́ ṣe o. Ìmọ̀ràn mi fún àwọn òbí àti àwọn ọmọ ni pé kí wọ́n jẹ́ ìbẹ̀rù Ọlọ́run ó ṣe àkọ́kọ́. Then tí kí wọ́n máa sọ òtítọ́ fún ọmọ, kí wọ́n má parọ́. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n máa parọ́, pretense pọ̀. Integrity, a lot of àwọn òbí wọn ní integrity láti ilé ló ti ń bẹ̀rẹ̀. Integrity pé ní tí wọ́n bá rí nǹkan funfun wọ́n pè ní dúdú, wọn ní lè sòótọ́. Tí wọ́n bá fi nǹkan sọ wọn integrity pé ní tí wọ́n bá fi nǹkan sọ wọn, wọ́n máa rò pé ẹnìkan yóò máa monitor wọn. Integrity pé ní ó ṣe nǹkan tó dáa tẹ́nìkan kan ò ní rí sí ọ, máa ṣe nǹkan tó tọ́ anytime. Má sọ pé nítorí pé níwọ̀n àrí mi lọ́wọ́ àgbẹ̀nẹ̀ burú.